Atọ̀nà ilẹ̀ Yorùbá káàfàtà tó tún jẹ́ aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP olóyè Ìbíyìnká Bọ̀dé George òun àti kọ lẹ́tà ìta gbangba èyí tí olóyìnbó ń pè ní open letter sí olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ kí ó di mímọ̀ fún yín pé ewu wà lóko lóńgẹ́ olóńgẹ́ fún rẹ̀ ewu àti pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ bíi méjì lásìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Rivers ní ilẹ̀ ìjọ́lọ́hún ó lè dá wàhálà lẹ̀ o ó lè jẹ́ kó lógun gbàjọba ó sì lè dorí orílẹ̀‐èdè ìkodò pátápátá. Kí ló dé tí Bọ̀dé George tó fi gbé lẹ́tà tó ń kọ sí Tinubu tóun àti ọ̀jọ̀gbara wọn tó máa fi gbogbo gbàtakò ó máa ní ti ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers ìdájọ́ ilé ẹjọ́ gíga tó ṣẹ̀ṣẹ̀ sọ àwọn aṣòfin tí kò gba ti Fubara ìyẹn gómìnà Sim Fubara ti ìpínlẹ̀ Rivers tó yẹ sọ wọ́n di aṣòfin èyí tó jẹ́ kí ìròyìn àti awuyewuye gba ìgboro pé àwọn aṣòfin tán jẹ́ ọmọlẹ́yìn gómìnà àná ní ìpínlẹ̀ Rivers ìyẹn Nyesom Wike tí kò gba ti Fubara tó ń jẹ́ kí ìròyìn gba ìgboro pé wọ́n ti fẹ́ yọ Fubara kúrò ní ipò gómìnà ní ìgbàkúgbà sí àsìkò yìí eléyìí ló sì jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers kó gbóná jàjàn. Yàtọ̀ sí eléyìí ìdájọ́ ilé ẹjọ́ gíga náà ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà tó dá àwọn alága ìjọba ìbílẹ̀ tán jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC padà sípò ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó fa rògbòdìyàn débi pé ẹ̀mí èèyàn tó lé ní 10 ni ló bá rògbòdìyàn náà lọ òun ni ó jẹ́ kí Bọ̀dé George kó gbé gègé àti tákàdá kó kọ lẹ́tà ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú lẹ́tà tó pe àkórí ẹ̀ ní From Ọ̀ṣun to Lagos and Rivers Darkness Looms èèyàn pé láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí Èkó títí dé Rivers òkùnkùn bírímù ló máa ń ṣúbò wá bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Bọ̀dé George jẹ́ kó di mọ̀ pé tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní nǹkan ìbànújẹ́ pátápátá gbà ni ó ní bí wọ́n ṣe fẹ́ fagídí ṣe é tó jẹ́ pé agbára ìjọba àpapọ̀ náà fẹ́ lò lọ́ṣun ó ló burú díẹ̀ káàtó ó ní ti ìpínlẹ̀ Rivers náà ó lóun náà burú jíjáì ó ní agbára ìjọba àpapọ̀ náà ló fẹ́ fi fọ́ lọ́wọ́ lọ́gbà Fubara lójú ó ní ìpínlẹ̀ Èkó ló wá jẹ́ pétipéti jù tó jẹ́ nǹkan ẹ̀sín ó ní báwo ni àwọn aṣòfin tó pọ̀ jù yóò ṣe yọ abẹnugan wọn tẹ́nìkan yóò kàn pàṣẹ wá látòkè tí yóò tẹ òfin mọ́lẹ̀ lójú ó ní lè jẹ́ nǹkan ìbànújẹ́ àti ẹ̀sín àti ìtìjú fún gbogbo ojúlówó ọmọ ìpínlẹ̀ Èkó ó ní gbogbo eléyìí Tinubu yóò fi da Nàìjíríà rú ni o ibi kò bá sì wá nǹkan ṣe sí ó ló lè jẹ́ kí ètò ìṣèjọba democracy kó forí ṣánpọ́n káwọn ológun gbàjọba ó ní kí Tinubu lọ rántí pé bí ó ṣe bẹ̀rẹ̀ ní ọdún 1962 àtọdún 1983 rèé ó ní gbogbo àwọn táwọn wà láyé ńgbà náà táwọn sì ti gbọ́n ju àwọn gbogbo tó ń ṣẹlẹ̀ ó ń kọ àwọn lóminú nítorí pé bó ṣe ṣẹlẹ̀ 1962 àti 1983 táwọn ológun fi gbàjọba rèé ó ní lórílẹ̀‐èdè Nàìjíríà ìpínlẹ̀ 3 tí ìbò ti pọ̀ jù ó ní ìpínlẹ̀ Èkó Rivers àti Kano ó ní 2 níbẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀ báyìí ní Èkó àti Rivers tó sì ní bí wàhálà Rivers bá sì tún tẹ̀síwájú ó ní tí àwọn ajìjàngbara ilẹ̀ ẹjọ́ tó ń fọ́ ọ̀pọ̀ epo kiri bíi tayé àtijọ́ ó ní wàhálà rèé fún orílẹ̀-èdè yìí yóò sì tó di owó tí orílẹ̀-èdè Nàìjíríà tán rí yóò dínkù pátápátá.